Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ọmọdé eléyìí mo kí yín o, àgbàlagbà eléyìí mo kí yín. Ṣé dáadáa la jí? Ọ̀dẹ̀ ọ̀dà bí? A ti jáde láàárọ̀ yìí o, àní jáde lékú lọ́wọ́. Ìpadà wọlé wa, àní délé bókú aya, àní délé bókú ọkọ, àsìní délé bókú ọmọ. Wọ́n ní ọjọ́ wọn ní pa wọ́n, ẹrù tí èsè tiwa yóò ní dìrú wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ yá mi létí ìtọ̀tún, ẹ fi tòsí lẹ̀. Mi wá polongo fún yín, wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́ ni. Ẹ wo ẹyẹ tẹ́ ń wò yìí, gbogbo ayé ló mọ̀ sí ẹyẹ odídẹrẹ́, gbogbo ayé ló mọ̀ sí ayé kòótọ́. Abàmì ẹyẹ ni, nínú ẹyẹ tí tó gbajúmọ̀ tó sì lókìkí, òun ni ayé kòótọ́ wà. Ọ̀tọ̀ ni ogun ayé, ọ̀tọ̀ lógun ìdílé, ọ̀tọ̀ lègún ìdílé. Gbádùn mi. Tá bá ń sọ pé láwọ́jà jẹ́ǹgbẹ́ tí èlé ní olóògùn ọ̀sẹ̀ ọmọ, kì í ṣe pé gbogbo oògùn tí èèyàn bá lò ní ọ̀jẹ̀ lára. Gbọ́ ohun tí mo wí, gbogbo oògùn tí èèyàn bá lò òun kọ́ ní ọ̀jẹ̀ lára o. Kó tó lè lo oògùn sára, o gbọ́dọ̀ dá ara rẹ mọ̀. O gbọ́dọ̀ dá ara rẹ mọ̀. Ló fi fa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gérí káàkiri. Oògùn inú ìwé òun ni wọ́n ń kọ́ kí. Wọ́n ní farí mi yọ̀ọ̀dà bíi tàlí, bí àrí ti yan rí ti ẹ̀kọ́ ni wọ́n yan tiẹ̀ o. Àyànmọ́ ni kádàrá, ohun gbogbo lọ́wọ́ orí. Ìwọ tó bá ti kọ́ṣẹ́ tó oníṣẹ́ lọ́wọ́ tàbí ọba ní ọjà tó ń tà, oògùn owó tiẹ̀ ní ọkọ̀ sì jókòó tì kọ́ má kọjá àyè rẹ̀. Kí lẹ gbọ́ tí mo wí? Kọ́ má kọjá àyè rẹ̀. Kò sì rí pé iṣẹ́ tó ń ṣe yìí, iṣẹ́ tọrọ mọ́ kádàrá rẹ̀ ni. Ẹ wá gbọ́. Gbogbo èèyàn kọ́ ni ó ṣoògùn kó tó rí ṣe o. Gbogbo èèyàn kọ́ ni ó sì wẹ̀ṣẹ̀ kó tó là láyé o. Ẹlòmíì ń bẹ kò ní ogun ìdílé. Ègún ìdílé ọjà òun nìṣòro ara rẹ̀. Ẹni sáwò wọ́n ṣọ̀gùn ẹ̀yánu fún òun ní ọ̀jẹ́, èèyàn mélòó ni wọ́n gan rẹ́rìn sí. Ògo tẹ́lòmíì mú wáyé dáa, ìràwọ̀ rẹ̀ dáa. Ìpín tẹ́lòmíì gbé wáyé, ìpín ọ̀la ni. Ìpín rẹ̀ dáa, ọ̀wẹ́sẹ́, ògérí, òfògógóró ló sẹ́, bẹ́ẹ̀ ló ṣe tutù. Ṣàdédé ọbára rẹ̀ nú owó. Mímọ̀ sí rẹ̀ kọ́ o, lọ́wọ́ orí ni o. Ẹ rí ìwà ẹlòmíì, ibi ìwà ni wọ́n ti mú ẹlòmíì. Ẹlòmíì ibi ọ̀rọ̀ láyé tí mú. Ṣé mo pé ẹlòmíì ò láṣìírí? Òun á máa wò ó pé inú òun da ọkàn òun mọ́, kò sẹ́ni tóun ò lè sọ̀rọ̀ ayé òun fún. Níbi tó ti sọ yẹn náà wọ́n gbà mú ọ. Ẹni tó ń sọ̀rọ̀ ayé rẹ̀ fún, kọ̀mọ́yé wọ́n ń ta bílọ̀kù débi yọ̀ọ̀rà sọ́mọ́ǹtì kan rí. Ọkọ́lé kẹ́ni òfìdí ẹ̀ kanlẹ̀, ọkọ́lé kejì òfìdí ẹ̀ kanlẹ̀, ó tún fẹ́ kọ́lé ẹlẹ́ẹ̀kẹta, ọwọ́ ń lọ rojọ́ fún, òun sì ń yálégbé.
àwa ni wọ́n máa ròjọ́ rẹ̀ yóò ròjọ́ rẹ̀ yóò ròjọ́ rẹ̀. ọ̀rẹ́ ní ìṣòro ayé ẹlòmíì wọ́n máa wá lọ wẹsẹ̀ ọ̀sẹ̀ ọ̀jẹ́ ó ṣe sàárà ọgbà wọ́n ní kó kíyèsíra rẹ̀. ìṣẹ̀dá ẹlòmíì kì í pariwo ṣùgbọ́n gbogbo wa dúró lórí yìí pé èmi níbi tá a kàwé dé yìí níbi tá a gbajúmọ̀ dé yìí bá a bá pariwo kódà ariwo tọ́pa náà ni wọ́n sì fi mọ̀. oògùn wo ni Messi ṣe tí ń gbá bọ́ọ̀lù? oògùn wo ni Ronaldo ṣe tí ń gbá bọ́ọ̀lù? Neymar tí ń gbá bọ́ọ̀lù oògùn wo ló ṣe? ẹ sọ fún mi ni. ẹ̀bùn àmútọ̀runwá wọn ló dowó sí wọn lọ́wọ́. ẹ̀bùn àmútọ̀runwá ìwọ gan discover ara rẹ̀. ìrànlọ́wọ́ lóògùn ìwọ ni kò kíyèsára. ṣàǹgbọ́ ààyè tẹ́lòmíì wà ààyè yẹn ti gba àbọ̀dè. kí ló sì jọ gbà bọ̀dè? àwọn tó ń bá ṣe ń bẹ̀ yẹn kì í ṣàwọn tó yẹ kó máa fọ̀rọ̀ ayé rẹ̀ lọ. àwọn ni wọ́n ń dáná ya ọ. wọ́n lè má ṣàṣì ọ ṣùgbọ́n bí tó dé wọ́n ti gbé orúkọ rẹ̀ débẹ̀. àwa lọ sògùn ògùn ọ̀jẹ́ ọlọ́wọ́sẹ́ ọ̀sẹ̀ òṣìṣẹ́ ìwọ ni kò kíyèsára. ọ̀rẹ́ tí ó rò ọ lárò pa òun ló tún fọ̀rọ̀ ayé rẹ̀ lòun ló mú ọ jáde. nígbà tó ní ọ̀rẹ́ rẹ̀ lóun ó mọ̀ ọ́ lọ ilé alájò òmùdélé wálé wòlíì wọ́n gbàdúrà fún ọ. wọ́n ní ọkọ̀lé ńlá lọ́dún yìí mọ́tò ńlá ń bọ̀. ọ̀rẹ́ sì ni àti jẹun àárọ̀ bá tọ̀sán yìí kò ní bẹ lọ́hùn kọ́ bọ́ sí tọ́ba tó wá bọ́ sí gan o tó rògo yóò ní bá wà ní gbogbo èèwọ̀ tí wọ́n kà fún ọjọ́ kìíní àná sọmọ kó ti wà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ èèwọ̀ yìí ibẹ̀ ni ó bá wọlé sí ọ lára. òun ni ó sọ̀rọ̀ rẹ fún àwọn èèyàn a ní ẹ̀tọ́ báyìí ẹgbàá báyìí ẹgbàá báyìí tẹ́ ẹ bá rí mú láàárọ̀ ẹgbàá báyìí lóru tẹ́ ẹ bá rí mú lóru ẹgbàá bí báyìí mu ayé ò ní mú wa o. ẹ wo ẹyẹ ayé kò tọ́ yìí ṣé ẹ mọ̀ pé ìyá ìdí rẹ̀ pupa òun là ń pè ní ìkó ìdí odídẹrẹ́ là ń pè ní ìkódẹ. ìyá ìdí rẹ̀ yẹn làwọn àgbàlagbà ń pè ní ìkó ìdí odídẹrẹ́ la sọ di ìkódẹ. ṣe rí ìyẹ́ pupa tí ń bẹ nídìí rẹ̀ yẹn ìtàn ni nígbà ìwáṣẹ̀ ọ̀rọ̀ ńlá ń bẹ ń bẹ. oore tá a ṣe tí ó dìbì ọlọ́run ní já ṣe o. gbogbo sóore má pò sóore mọ́ gbogbo ṣèkàṣèkà ẹ dáwọ́ dúró. gbogbo sóore má pò sóore mọ́ gbogbo ṣèkàṣèkà ẹ dáwọ́ ìkà dúró. ìwọ tí o máa ń lo àjò tí àjò kì í jẹ́ lára rẹ̀ torí ẹlòmíín bẹ tó jẹ́ pé níbi wọ́n bá fi fáìlì ẹ̀ sí kò sí iṣẹ́ náà tó lé kódà kó bá fọ́ kàn báyìí ó ti bàjẹ́. ẹ gbádùn mi tó bá fi ọwọ́ kàn ó ti bàjẹ́. ẹlòmíín bẹ bó ṣe wà láwùjọ àwọn èèyàn gidi tó wọn ò rí náà rí lọ́mọdé ayé fi wá ní òkùnkùn ìmọ́lẹ̀ rẹ̀ ọ̀tàn aṣọ olówó ńlá ní sí wọ yìí bàtà olówó ńlá nílò yìí ṣùgbọ́n wọn ò rí àwọn tí ò wúlò tó wọn rí kọ́ńtrátì gbà kò ní rí gbà ó
sórí ohun tí mo fẹ́ fún ọ yìí mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi mo fi búra o lọ́dàn o n bá lo ṣẹ́kì jẹ́ n bá wà níbi kan àwọn ìríran rí mi lọ́ọ́ lo ṣẹ́yì Ajẹ́gun tààrà ni ṣùgbọ́n má torí pọ́jí Ajẹ́gun má lérò pé oògùn tó lò ní ó ṣiṣẹ́ lára rẹ o iṣẹ́ tí ìṣẹ̀dá rẹ̀ kì í bá lò má lò ó wọ́n bọ́ odidi èèyàn jó oògùn fẹ́lòmíì kò ní ṣiṣẹ́ lára rẹ̀ torí pé ìṣẹ̀dá rẹ̀ kì í lò ó torí ẹ̀lẹ́bi rí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ lólòkulò fún bákan ìtẹ̀ ń burú fún wọn ju bó ti wà tẹ́lẹ̀ lọ torí pé ohun tí ìṣẹ̀dá wọn kì í lò òun ni wọ́n gbé wọnú ọ̀rọ̀ fún wọn ọ̀tọ̀ ní kẹ́ lọ́ọ̀dọ̀ èèyàn kí wọ́n sọ pé láwájá gbóná ibi tó gbóná sí ẹ̀ mọ́ o ẹ̀ gbádùn mi ọ̀tọ̀ ní kí wọ́n ṣiṣẹ́ fún èèyàn kọ́ fọ́hùn ọ̀tọ̀ ní fẹ́ni tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún ọ̀fọ̀hùn òun lọ́ fọwọ́ rẹ̀ kó bá rẹ̀ ọ̀tọ̀ tún nìyẹn o ẹ lọ́ọ́ wá ìgbẹ́ ayé kò tọ́ kọ́ pọ̀ kílẹ̀ wí ẹ ti tọ́jú ẹ lọ́ọ́ wá ìgbẹ́ ìdí ayé kò tọ́ kọ́ pọ̀ ẹ wá wá ewé iná pupa pẹ̀lú ewé èsìsì kí ni mo wí ewé iná pupa pẹ̀lú ewé èsìsì ó yẹ kó sódò kẹgun ẹ ti gun ṣe ẹ ti gun ìkó dẹkọ ni mo wí fún yín o ìgbẹ́ tí ẹyẹ yẹn tọ́ yà òun ni mo ní kẹ́ ẹ lọ́ọ́ wá o ayé kò tọ́ gangan ni mo post yìí o èyí tí máa ń láwọ̀ ewé tó láwọ̀ green agánrán nìyẹn o ìyẹn ṣe ayé kò tọ́ gangan rèé tí ìkó ń bẹ nídìí rẹ̀ òun rèé o ẹ lọ ìgbẹ́ yẹn yóò kúnná ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ewé iná pupa ẹ̀gún báà jẹ́ tútù rẹ̀ báà jẹ́ gbígbẹ rẹ̀ ewé èsìsì ẹ̀gún báà jẹ́ gbígbẹ rẹ̀ báà jẹ́ tútù rẹ̀ ó yẹ papọ̀ ẹ fi ọṣẹ tó bá wù yín ẹ fi kó ẹ máa wọ̀ ẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀tán yẹn tó fún ọ láṣìírí rẹ̀ kan sí tí èèyàn bá máa fara kó jàǹkáríwò bóyá èèyàn ń jẹ gbèsè jù tàbí owó kì í dúró lọ́wọ́ rẹ̀ sórí ìgbẹ́ ayé kò tọ́ yìí lásán pẹ̀lú èpo ọ̀bọ̀ gbádùn mi pẹ̀lú ewé iná báyà kí n tún sọkọ gbọ́ o èèyàn máa fara kó jàǹkáríwọ̀ púpọ̀ jù àbí èèyàn máa jẹ gbèsè tó bá ti fọwọ́ ba owó ńlá yóò tún ká fòì lójijì èèmọ̀ bó ti ń sowó gbádùn mi ìgbẹ́ ẹyẹ ayé kò tọ́ yìí gbádùn mi pẹ̀lú ewé iná ọ̀ ń tẹ̀lé mi àti èpo ọ̀bọ̀ rọra gún papọ̀ pòómọ́sẹ̀ tó bá wù ọ́ ọwọ́ rẹ̀ lọ́mọ ìfọ̀ o lè máa fọ ṣọ́ọ̀bù rẹ náà tàbí kó máa fi fọ gbogbo ibi tó bá sáà ti ń tajà ọ̀dà púpọ̀ ọwọ́ rẹ̀ ó jí sówó owó máa dúró lọ́wọ́ rẹ̀ kódà bọ́ bá ń retí rẹ̀ ń gbà wọn yóò máa tọ̀ lọ́wọ́ jàǹkáríwò yóò dòun gbàgbé lọ́ọ́ dán wò ìǹṣẹ́ kù fún yín tí ọ̀rọ̀ bá pọ̀ irọ́ ní pọ̀ mbẹ́ eléyìí jẹ́ part 2 lórí ọ̀rọ̀ ayé kò tọ́
àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe ọ́díò fídíò ni á tẹ̀síwájú lórí ẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ mú báírò yín àti tákàdá ẹ̀kọ́ nọ́mbà yìí lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298 gbàkan sí +23481 33 155 111 +23481 33 155 111. Tẹ́ bá pe nọ́mbà yìí méjèèjì tí ó lọ dàrẹ́ẹ̀tì, ẹ pè WhatsApp ẹ̀ wọ́n gbé wọn sí lórílẹ̀‐èdè Nàìjíríà nù. Yẹ fún nọ́mbà abẹ̀nẹ̀ kan. Àwọn nọ́mbà kọ́ńtírì míì náà wà o, ṣùgbọ́n méjì torílẹ̀‐èdè méjì tẹ́rẹ̀ tí ń fún yín nìyẹn. +229 54 65 1928 +229 54 65 1928. Yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí lórí fóònù pé kí ló dé ẹ fàdírẹ́sì ilẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa bẹ̀rù pé bóyá àbí scammer mo ní ẹ ti mọ̀ wá látọjọ́ tó ti pẹ́, àwọn èsèrú èèyàn bẹ́ẹ̀. Ìdí tí ò fi jẹ́ kí n fi àdírẹ́sì ilẹ̀ ni pé ẹni ó bá gbà wọn fídíò mi láì fídíò mi ọlọ́jọ́ tó ti pẹ́, ẹ rí i pé oríṣiríṣi àdírẹ́sì lẹ bá pàdé ń bẹ̀. Bẹ́ẹ̀ tí ń gbọ́ Dùgbẹ̀ Ìbàdàn lẹ́ẹ̀ máa gbọ́ Bólówó Ṣeré, ẹ máa gbọ́ Akínọlá, àwa fi orí bẹ́ẹ̀ mọ̀. Torí pé mo fẹ́ kúrò níbi tí mo wà yìí láti máa lọ sí ọ̀dọ̀ tèmi náà. Ṣùgbọ́n síríìtì kẹta síbí yìí ni ìwà afẹ́ kọjá pé ńgbà máa tún kó débẹ̀ ń máa sọ pé ẹ bá tún kọ́ mí ẹ tún bọ́ bí. Ṣùgbọ́n wọ́n tí ẹ bá fẹ́ ká fi ilẹ̀ á fi ilẹ̀. Wọ mọ́tò lọ Ìkòròdú garage. Láti Ìkòròdú garage kọ wọ mọ́tò tí ń lọ Báyékù. Báyé ṣe kí ni mo pè é? Báyékù. Ọ sọ fún mọ́tò pé ẹjọ́ o, Emily bus stop ní ti bọ́ọ̀lẹ̀ o, máa tẹ̀ mọ́ wọn létí o. Emily bus stop kí ni mo pè é? Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán. Ṣùgbọ́n mo ti sọ sílẹ̀ yìí pé ìní pẹ́ kúrò ń bẹ̀ o, ṣùgbọ́n kọ́ má dàbí ẹ̀ka pé àfàdírẹ́sì ilẹ̀ ni o. Mo rò pé ó ti yé wa báyìí. Bákan náà mo ní ọ́fíìsì ní Kútọ́nù. Wọ́n ṣáà ti máa bọ̀ wá sí wọ́n mọ́tò tí ń lọ Tọ́pá. Oníwọ̀ bọ́ọ̀lẹ̀ ní Túndé Motors, ibi títí ń ta mọ́tò. Lára ibi títí ń ta mọ́tò yìí pàfẹ́ kan yà ó jáde wá lára rẹ̀. Tọ́ pàfẹ́ yìí lọ sàlẹ̀. Kí ni wọ́n ń pè ní pàfẹ́? Ọ̀nà tí wọ́n lo íńtálọ́ọ̀kì sí làwọn pè ní pàfẹ́. Bó ṣe rọra rìn kẹ́dẹ́ ó ní gbéjú bí ẹsẹ̀ bàtà méje lọ. Vọ́n kan jáde wá láti Aduat, Premier Vọ́n Aduat. Premier Vọ́n Aduat yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀nà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ rí lápá ọ̀tún ẹ̀yàwó bẹ̀. Ọ̀nà náà jọ́lẹ̀ lérúkú. Bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ rí ìtaṣì gbangba kan. Kí ni wọ́n pè ní ìtaṣì? Upstairs ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ ìtaṣì yìí, vọ́n kan tún lọ ọ̀sàlẹ̀ ní àgọ́sì. Ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀nà kan tún yà lọ ọ̀sàlẹ̀ lápá òsì. Ẹ̀ka bí ẹsẹ̀ bàtà 5. Ilé tẹ́rì wọn kùn ní ọ̀dà yẹ́lò. Ẹ̀rì black gate kan ọ̀dọ̀ mi nìyẹn. Yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ̀. Gbàgbé rí ọ̀sẹ̀ méjì
a máa bára wa pàdé ní sódèsì makasi abọ̀bọ̀ ní Abidjan yẹ wá o kò ní yẹ lẹ ẹlòmíràn máa sọ pé sóhun orí sí ọgbà sẹ̀rẹ̀ kí n tó lọ fọkàn ẹ balẹ̀. mo bá àwọn èèyàn wa kan ní àdéhùn máa lo 3 days tí n bá dé Kútọ́nù kí n tó máa lọ. gbogbo ẹ̀yin tí fídíò wa bá ń bẹ lọ́wọ́ yín àwọn ọ́díò fídíò tá a ti ṣe ni torí ọ̀pọ̀lọpọ̀ yín pé àti ẹ̀fẹ́ rójú yẹn fẹ́ èmi bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan bá pèrè ẹ̀ lọ mú bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ́nù Àyándárè ṣàmọ́ pé òun tẹ́ ẹ máa gbọ́nu ọ́díò fídíò òun náà lẹ́ ń wòye o ẹlòmíì lóhun lérò pé bàbá 100 years rárá o lóòótọ́ ọjọ́ ń bẹ lórí tiwa náà bíi kàlẹ́ndà ṣùgbọ́n bíi bẹ́ẹ̀ kọ́ àlọ́ áàpù ohun tèmi gangan rèé èmi gangan lẹ̀ ń wò mí yìí ẹ lọ lo iṣẹ́ tí mo fún yín. a ní gúrùpù yìí ọ̀nà mẹ́ta ni ìkan jẹ́ life spiritual solution ìkan jẹ́ olómi tútù ọba ìràwọ̀. ìyá tó bí life spiritual solution òun ló bí olómi tútù ọba ìràwọ̀. ọ̀kan wọn mẹ́ta ń pè ní private group. ṣe rí life spiritual pẹ̀lú olómi tútù yìí public group làwọn méjèèjì ẹ lè láǹfààní kẹ́ wọbẹ̀ gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹ máa bá a pàdé ńbẹ̀ ẹ láǹfààní àti béèrè kankan. ṣe rí ibi tó wá jẹ́ yàrá àṣírí tá a pè ní private group yìí nǹkan kìdódó bẹ́ẹ̀ gbogbo àwọn ètò tá a ti ṣe léyìí tí ò yé yín a máa mú wá ńbẹ̀ a sì máa ṣàlàyé fún wa. mo ṣe àdéhùn pé ètò tá a bá ti ń ṣe lẹ́yìn àwọn fídíò kan tí mo jù lẹ́nu bí ìjẹta àbíjọ́ ò pé a máa mú túmọ̀ àlá bí ẹyọ kọ̀ọ̀kan àbí méjì wá ọyẹ ẹja àṣírí ọwọ́ díẹ̀. tí èèyàn bá ń gbálẹ̀ ní ojú oorun kí ló túmọ̀ sí? ilẹ̀ gbígbá ọ̀nà tó pín sí pọ̀ o. tí èèyàn bá ń gbá ilẹ̀ lójú oorun àlá tó dáa ni ṣe báyìí kò sẹ́nu ẹ̀ kẹ́m. ihun tó ti banújẹ́ sí àbí nǹkan tó ti sọkànnù sí látọjọ́ tó ti pẹ́ tó ti lérò pé ó lè tẹ̀ ọ́ lọ́wọ́ mọ́ Ọlọ́run ọba yóò fi ẹ̀tọ́ rẹ̀ lé ọ lọ́wọ́. àlá ìdùnnú ni oore tó ti lọ ń padà ń bọ̀ wá tẹ́ èèyàn lọ́wọ́. ṣùgbọ́n tí wọ́n bá gbá ilẹ̀ síyàn lára tí wọ́n gbálẹ̀ síyàn lára lójú oorun kì í ṣàlá tó dáa kì í ṣe àlá tó dáa kì í ṣàlá tó dáa. ìjà ni o tí ì sì ṣe ìjà tí parí. ayé ò ní dẹ páńpẹ́ sí wa o eléyìí jẹ́ number 1 tó ọtán lẹ́nu ó kù ní kù a tó máa fi pàdé. orúkọ mi ní Lúkúmọ́nù ọmọ Àyándárè lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ire kàbìtì nílé gbogbo wa o.